tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ìyá mi bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa ní etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò sì ní fọ́ lọ́lá àṣedùà ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn kan la sáré ní ká gbé yín débẹ̀ sí ǹjẹ́ ẹ ti gbọ́ shock as Godfather rí òótọ́ ni o wọ́n ní òjijì ní eléyìí ìròyìn eléyìí ó yà ní lẹ́nu bẹ́ẹ̀ ni o nítorí pé shocked as God finally vindicates Yorùbá nation and olóyè Sunday Adéyẹmọ Ìgbòho over. Bẹ́ẹ̀ ni o nítorí pé Ọlọ́run ti ṣe kíni Ọlọ́run ti ń gbé Yorùbá nation jáde síta. Ṣé ẹ mọ̀ wípé ara àwọn nǹkan kan wà tí bàbá wa Sunday Ìgbòho ṣà bẹ́ẹ̀ ni ara nǹkan kan wà tí bàbá sọ tó dẹ̀ jẹ́ wípé lára ẹ ti ń fìdí múlẹ̀ kódà yàtọ̀ síbẹ̀ lára influencer yìí náà ó tún lò ara nǹkan tó lè Sunday Igboho sọ ó tún lò nítorí pé òótọ́ wà ń bẹ̀. ẹ lè máa rò bóyá pé kí ni ti very dark man pẹ̀lú ọ̀rọ̀ tí olóyè Adéyẹmọ Sunday Igboho sọ tóun náà fi fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé ọ̀nà tí very dark man gbé ọ̀rọ̀ yẹn gbà ó lè má papọ̀ ó lè má gbé kalẹ̀ bí olóyè Sunday Igboho ṣe gbé kalẹ̀ ṣùgbọ́n tí a bá wò dáadáa á rí wípé ó fi ìdí ẹ̀ rí nǹkan tí olóyè Ìgbòho sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fi ìdí ẹ̀ múlẹ̀ ni yàtọ̀ sí òun nìkan gan-an àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tó ti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ pé bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé ṣẹ́rí ohun tí ó bá ṣẹlẹ̀ ni bàbá wa Ìgbòho ti máa ń sọ kalẹ̀ èyí tó bá dẹ̀ tún sọ àwọn ọ̀rọ̀ tẹ́ bá pẹ́ lẹ́nu olóyè Sunday Igboho ọ̀rọ̀ ògidì ọ̀rọ̀ òótọ́ ni òun ni ọ̀rọ̀ eléyìí náà nǹkan tí bàbá dẹ̀kẹ́ ń sọ ìyẹn tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ ni pé wọ́n wá ojútùú wọ́n sọ ojútùú sí ìṣòro tí ó wà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ojútùú tó dẹ̀ wá sí ìṣòro náà ju wípé kí orílẹ̀‐èdè ó pín wọ́n ní kí orílẹ̀-èdè pín ló máa pè ló máa da fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àti àwọn tó ṣetán àti lọ pátápátá bẹ́ẹ̀ ni o ṣe mọ̀ pé bàbá olóyè Adéyẹmọ Sunday Igboho àti Professor Banji Akíntóyè náà ti máa ń sọ wípé kò sí nǹkan kan nílùú yìí mọ́ bí kò ṣe pé ẹ pín orílẹ̀-èdè yìí ṣe mọ̀ pé wọ́n ti máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òmìnira ni àwa dúró fún àwa ò wà fún nǹkan míì now very dark man náà tún confam ẹ̀ òun náà tún gbélẹ̀ nílànà títí ẹ̀ tó dẹ̀ papọ̀ mọ́ pínpín orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni tó papọ̀ mọ́ bẹ́ẹ̀ olóyè Sunday Igboho ṣá wọ́n ti wo ìṣàsùn gbogbo ọmọ Yorùbá lílé lóko lọ́nà ní especially Nàìjíríà yìí wọ́n rí wípé ọ̀pọ̀ wa kàn ń gbé nínú ilẹ̀ Yorùbá nínú ilẹ̀ Nàìjíríà tí ò sí ìgbé ayé òmìnira ìgbé ayé ẹrú ìgbé ayé ìmúnisìn ní ìgbé ayé tí Yorùbá ń gbé èyí ló mú kí bàbá gan tariwo pé àní ẹ jẹ́ kí a lọ lọ́tọ̀ọ̀tọ̀ àní ẹ jẹ́ ká pín nítorí pé kò sí nǹkan kan mọ́ lórílẹ̀‐èdè fún gbogbo àwọn ènìyàn bí kò ṣe pé kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni o kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ló máa pray nítorí ẹjọ́ there's nothing like one Nigeria anymore ṣe mọ̀ wípé ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ó ká olóyè Adéyẹmọ Sunday Igboho ó ká lé ara tí ẹ ò bá gbàgbé dáadáa nígbà kan yìí tí àwọn Fúlàní yìí tí kẹ́ lè mọ̀ pé àwa Yorùbá ń gbé nígbè ẹrú kẹ́ lè mọ̀ pé à ń gbé nígbè ẹrú kẹ́lẹ̀ mọ̀ pé à ń gbé nígbè ẹrú ẹ lọ wo ìgbà tí wọ́n pa Dr. Fatai ìyẹn tí àwọn Fúlàní pa Dr. Fatai ń gbà yẹn tó dẹ̀ jẹ́ wípé wọ́n pa á níbi oko ibi tí àwọn Fúlàní ti dẹran wá sínú oko ẹ̀ ni o wọ́n fi ẹran wọn á fi jẹ ohun oko tí bàbá Aborode yìí gbìn èyí ló wá jẹ́ kí bàbá yìí ó dìde tì wọ́n pé kí ló dé tí iṣẹ́ àná tí ò ṣe ẹ̀kan tí ò ń ṣe méjì tẹ́ ẹ ti ń wúrú ìwà báyìí tó sì ti sọ fún wọn pé òun ò fẹ́ rí wọn lórí ilẹ̀ òun mọ́ kí wọ́n làwọn Fúlàní yẹn ṣe ni wọ́n mú bàbá wọn lù pa ni ṣùgbọ́n gbà tí bàbá yẹn ò lálá tí ò ní ẹni tó máa dìde tì í
ìgbà tó fẹ́ràn jẹ oko ó kọ́kọ́ lọ sọ fún sẹ́ríkì wọn náà, ìyẹn sẹ́ríkì gọ̀gọ́ wọn kọ́kọ́ lọ sọ fún náà pé àwọn ọmọ ẹ o wọ́n fẹ́ràn jẹ oko tóun dẹ̀ ti wá kì wọ́n lọ tẹ́lẹ̀. olórí sẹ́ríkì ìgàngàn tí bàbá Fatai fẹjọ́ yìí sùn wípé ara àwọn ọmọ ẹ ló fi ẹran jẹ oko tó dẹ̀ jẹ́ wípé kò rí ìkọ̀kọ̀ ṣe sí, èyí ló jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá pawọ́pọ̀ pé kó fi ìlú Ìgàngán lẹ̀, ìyẹn sẹ́ríkì yẹn, nítorí wípé justice gbọ́dọ̀ wà fún bàbá Fatai, ìyẹn Mr. Fatai Aborode. ìgbà tí Dr. Fatai yìí tó dẹ̀ máa dọ́dọ̀ sẹ́ríkì kò ṣe pé bóyá ó lọ jà, kódà kò dá lọ, ó lọ pẹ̀lú àwọn ènìyàn kankan pé ó lọ fẹjọ́ àwọn Fúlàní sùn kó tó di wípé kíní ó ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó lọ fi ẹjọ́ wọn sùn olórí wọn náà ni o, kì í ṣe pé bóyá ó bá ìjà lọ. ṣùgbọ́n nígbà tí ó máa padà di ọjọ́ kejì tó máa padà di ẹlẹ́ẹ̀kejì, àwọn Fúlàní padà wá sí orí oko yẹn again. wọ́n ní láti wá máa yẹn, wọ́n ní láti wá pamọ́ oko ẹ̀, wọ́n ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ àbá kí ló dé. gbogbo ọmọ Yorùbá ṣe ti rí tí olóyè Adéyẹmọ fi dìde fún wa pé yes ẹ jẹ́ ká pín, nítorí pé gbogbo ọmọ Yorùbá nítorí pé à ń gbé nígbé ẹrú lórílẹ̀‐èdè Nàìjíríà ni, torí à ń gbé nígbé ẹrú ni, kò sí ikú Dr. Fatai yìí kò sí èèyàn tó dìde, bẹ́ẹ̀ ni kò sí èèyàn ní gbogbo ilẹ̀ Yorùbá, ní gbogbo ilẹ̀ kílẹ̀, kò sí èèyàn tó dìde fún pé nǹkan táwọn Fúlàní yìí ṣe ò dáa, even gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá gan kò sí tó dìde tó fi dórí àwọn àgbààgbà, tó fi dórí àwọn ọba ńláńlá kọ̀ọ̀kan, kò sí tó bẹ̀ láti dìde. ṣùgbọ́n olóyè Sunday Adéyẹmọ nìkan ló dìde pé ànímà yìí kò ṣe irú ikú báyìí kọ́ ni ikú ẹ̀, ó wọ̀ tiẹ̀, èèyàn tó jẹ́ pé èèyàn tó yẹ kó jà fún, èèyàn tó yẹ kó dìde fún. ẹ̀wọ̀ ìyá mi bàbá mi ṣe ti di Yorùbá Nation láfẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó o. ẹ bá wa like, share, subscribe, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yí àwọn èèyàn nílé lóko lọ́nà lọ́tún lósì pé Yorùbá Nation òun ni. ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kankan, ẹ já gbọ́ nǹkan tí wọ́n sọ yìí. bẹ́ẹ̀ ni o, God bless Yorùbá Nation. bẹ́ẹ̀ ni Ìgbòho ṣà owó baba dami, ìbùkún ni fún orílẹ̀-èdè mi Yorùbá land. bẹ́ẹ̀ ni o, God bless Yorùbá Nation, no going back. Yorùbá Nation is the only way, no going back, no retreat, no surrender. bẹ́ẹ̀ ni o, God bless our father and Chief Olóyè Sunday Ìgbòho ṣà, Yorùbá Nation la fẹ́. bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. la fi ń fi àsìkò ìdágbére fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé o, bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá Nation. ó dàbọ̀.